Akínọlá olówe mo tún gbòwe míì dé lónìí tún nù. Akínọlá Ọlámídé ọmọ bàbá tí ń jẹ́ Àbíóyè. Kí lòwe tá a tún gbé wá lónìí? Òwe Yorùbá kan sọ wípé àparò tí yóò jẹko kì í ké. Àparò tí yóò jẹko kì í ké. Bóyá yín ò yé wa. Mo ti sọ ṣáájú àkókò yìí pé a ní àwọn àjùmọ̀rìn tàbí àjọrìn òwe, ìyẹn pé àwọn òwe tí wọ́n jọ ń rìn papọ̀, tí wọ́n jọ ń ṣiṣẹ́ kan náà. Yorùbá wípé àgbá òfìfo ní pariwo, àgbá òfìfo òní mọ́ pariwo. Àparò tí yóò jẹko kì í ké lòwe tá à ń gbé yẹ̀wò. Yorùbá máa lo òwe ìkìlọ̀ ni. Òwe ìkìlọ̀ ni òwe yìí. Yorùbá máa lò ó nígbà tí wọ́n bá rí ènìyàn tó jẹ́ wípé tí ń pariwo lórí ọ̀rọ̀ tí ò tó pariwo lé. Yorùbá ní pé fọ̀rọ̀ síkùn. Ìkìlọ̀ ni Yorùbá ń fi òwe náà ṣe. Wípé ohun téèyàn ó bá ṣe kó wà nínú rẹ̀, ṣé wọ́n ní orúkọ tá a sọmọ ẹni, inú ẹni ní gbé. Àparò tí yóò jẹko kì í ké. Ń ṣe báyìí fún ọ, ń ṣe báyìí fún ọ, ń ṣe báyìí, ń fojú rẹ̀ rí mẹ́wàá, ń fojú ẹ̀ rógún, ń fojú ẹ̀ rọ́gbọ̀n. Yorùbá wípé lámọ̀rin. Àparò tí yóò jẹko pé òun ó ṣe báyìí fún ọ, òun ó ṣe báyìí fún ọ, òun ó fojú ẹ̀ rí ogún, òun ó fojú ẹ̀ rọ́gbọ̀n. Yorùbá máa lò láti kan ènìyàn nílọ̀ nígbà tí wọ́n bá sọ wípé àparò tí yóò jẹko kì í ké. Ìyẹn ni wípé ẹni tí yóò bá ṣe nǹkan kì í pariwo. Yorùbá ní adákẹ́jà. Tẹ́ ẹ bá sì wò ó, ẹni tí ó ṣe ibi, tí ó ṣiṣẹ́ ibi yóò mọ wò sùn náà ni bíi pé kò tiẹ̀ lágbára. Tẹ́ bá rí ẹni tágbára wà lọ́wọ́ rẹ̀, ní agbára tí à ń pè lágbára gangan, ẹni tí oògùn tó ń jẹ́ oògùn gangan wà lọ́wọ́ rẹ̀, ẹ ò lè rírú wọn kí wọ́n mọ lérí oògùn, kí wọ́n mọ janpata ẹnu nígboro. Ṣùgbọ́n náà ni wọ́n ó mọ wò bí odò tí ó sàn. Ṣùgbọ́n nígbà tọ́rọ̀ bá dójú ẹ̀, tó bá di pé ká ṣiṣẹ́ ká pitú ọwọ́ wa, nígbà náà lẹ́ ó tó mọ̀ wípé ọkùnrin ni irú ẹni bẹ́ẹ̀. Wọ́n á máa lò ó láti kan ènìyàn nílọ̀. Àparò tí yóò jẹko kì í ké. Àparò tó bá ti ń ké kò ní jẹko. Nígbà tó bá ti ń pariwo sáyé, wọn ó ti mọ bó o lo ti ṣe mọ. Òwe tò nínú o. Akínọlá Ọlámídé ọmọ bàbá tí ń jẹ́ Àbíóyè, ibi tá gbé péréte mọ́ nù. Ẹ bá mi subscribe sí YouTube channel mi, Ọlámídé Ọlábàtà. A ó sì gbádùn ara wa. Títí ìgbà mẹ́ta tó fi pàdé. Ire o.